ṣoore máa ṣìkà ṣe lẹ́san lọ́run láyé. làwọn àṣìkà máa ṣoore lẹ́san tí ó san wọ́n. ṣẹ̀wárí bá ṣoore máa ṣìkà ṣe lẹ́san lọ́run láyé. làwọn àṣìkà máa ṣoore lẹ́san tí ó san wọ́n. ṣùgbọ́n ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá sọ. ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. Ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá sọ. ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ṣẹlẹ̀dẹ̀ ló lè sọ pé ó mọ kó má jìra mẹ́rẹ̀. ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ṣé gbogbo ajá ló lè sọ pé ó mọ kó yígbẹ́ kó má jẹ. ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ìjọ bí mo ti mú sí láborí ṣìnà wá ṣe. ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ìjọ bí mo ti mú sí láborí ṣìnà wá ṣe. ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ìbàdàn jẹ́jẹ́ ló lọ òṣónú lè jẹ́ ká. ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ìbàdàn jẹ́jẹ́ ló lọ òṣónú lè jẹ́ ká. ta ló lè sọ pé ó mọ kó wá bí kó wá wí. ṣùgbọ́n lòun ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. ọlọ́run ló mọ ohun tẹ́nìkan ò lè mọ̀ tó pamọ́. ọlọ́run ló mọ ọlọ́run ló mọ ọlọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. ọlọ́run ló mọ ohun tẹ́nìkan ò lè mọ̀ tó pamọ́. ìdèrè ni lójú ọlọ́run ọba mi ó bí. ọlọ́run ló mọ ohun tẹ́nìkan ò lè mọ̀ tó pamọ́. là á ṣe ká tó fojú dúdú bójú. ọlọ́run ló mọ ohun tẹ́nìkan ò lè mọ̀ tó àti pamọ́. pé kedere ni lójú ọlọ́run ọba mi ó bí. ọlọ́run ló mọ ohun tẹ́nìkan ò lè mọ̀ tó pamọ́. ẹni ṣe rere táyé rò pó ń ṣe káwọn ọlọ́run ló mọ̀. ẹ̀dá tó ṣe ká táyé rò pó ń ṣeré òun olúwa lóye. náà ṣe ń tọ́ ọ̀pọ̀run màlúmẹ́rin tí ó là torá lọ́run ló mọ ohun tẹ́nìkan kò lè mọ̀ tó pamọ́. ọlọ́run ló mọ ohun tẹ́nìkan ò lè mọ̀ tó pamọ́. ìdèrè ni lójú ọlọ́run ọba mi ó bí. ọlọ́run ló mọ ohun tẹ́nìkan ò lè mọ̀ tó pamọ́. ọmọ òru là á ṣe ká fòfò dúdú bójú. ọlọ́run ló mọ ohun tẹ́nìkan ò lè mọ̀ tó pamọ́. rántí pé kedere ni lójú ọlọ́run ọba mi ó bí. ọlọ́run ló mọ ohun tẹ́nìkan ò lè mọ̀ tó pamọ́. for example ẹnìkan lọ́kì sí fún ọdún tọ́jú àwù tí yóò jẹrà. aráyé lẹ wá sọ wípé èèyàn rẹ ni ẹgbọ́n náà ṣó ní tọ̀hún ṣẹ́ni rẹ ní abẹ́ níbí. for example òkú ẹnìkan lọ́kì sí fún ọdún tọ́jú àwù tí yóò jẹrà. ẹjọ́ táráyé lẹ wá sọ wípé èèyàn rẹ ni ẹgbọ́n náà ṣó ní tọ̀hún ṣẹ́ni rẹ ní abẹ́ níbí. Anoluwa ṣẹ́rí bó ṣe yé mi ni pé ó kọjá. Adekola, sorry. sórí bó ṣe yé wọn tó sọ wípé èèyàn rẹ ni. lọ́tún ṣe yẹ lómìíràn tó tún máa sọ pé ká ní ṣùgbọ́n bó ṣe wù kó yẹ dàrú yọ lọ́hùn jù bẹ́ẹ̀ lọ. sórí bó ṣe yé mi ni pé ó kọjá. oyè ẹ̀dá torí bó ṣe yé wọn tó sọ wípé èèyàn rẹ ni. lọ́tún ṣe yẹ lómìíràn tó tún máa sọ pé ká ní ṣùgbọ́n bó ṣe wù kó yẹ dàrú yọ lọ́hùn jù bẹ́ẹ̀ lọ. torí gbogbo ayé tọ́lọ́run ní gbogbo tó bẹ́ẹ̀ níbẹ̀ tọ́lọ́run ní. gbogbo ayé tọ́lọ́ ní gbogbo tó bẹ ibẹ̀ tọ́lọ́ ní. ìyanu rẹpẹtẹ Anoluwa gbogbo bó ṣe ṣẹlẹ̀ Adekola, tọ́lọ́run ní. gbogbo ayé and I like and love. tó bá làánú àjọ kan wà á bá kan tó bá tún láyẹn wò wá tún bá kan. gbogbo ayé tọ́lọ́ ní gbogbo tó bẹ ibẹ̀ tọ́lọ́ ní. ìyanu rẹpẹtẹ oríṣiríṣi gbogbo bó ṣe ṣẹlẹ̀ tọ́lọ́run ní. gbogbo ayé tọ́lọ́ ní gbogbo tó bẹ ibẹ̀ tọ́lọ́ ní. ewé òní jábọ́ lára igi lálẹ́ sí àṣẹ ọlọ́run ní. gbogbo ayé tọ́lọ́ ní gbogbo tó bẹ ibẹ̀ tọ́lọ́ ní. àní bó ṣe yé mi ni pé ó kọjá. oyè ẹ̀dá sórí bó ṣe yé wọn tó sọ wípé èèyàn rẹ ni. ló ṣe yẹ lómìíràn tó tún máa sọ pé ká ní ṣùgbọ́n bó ṣe wù kó yẹ dàrú yọ lọ́hùn jù bẹ́ẹ̀ lọ. àfẹ́kójó wa àròjọ àlùjọ fún yín tẹ̀bá ti gbọ́ pé mi ìṣàìdùn bí mi ló ṣeré. mọ́mí ṣe kójó wa àbẹ́kójó wa dáàdì ṣe kójó wa àbẹ́kójó wa èmi àròjọ àlùjọ fún yín tẹ̀bá ti gbọ́ pé mi ìṣàìdùn bí mi ló ṣeré. ìwọ́n tó lóome irọ́ ni bó tiẹ̀ mi ṣògbọ́n òun erin ni ó mọ̀ sọ jíyọ lọ́bẹ̀ tọ́wọ́ sọ wípé mi ló ṣeré tó wá bèbè jọ tijó ni ó wá má lọ gbàgbé ijó sílé tó bá
ti gbọ́ pé mi ṣàìdùn bí mi ló ṣeré jọ tijó 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 ni ó wá tijó tijó ni ó wá tijó tijó ni ó wá má lọ gbàgbé ijó sílé tó bá ti gbọ́ pé mi ṣàìdùn bí mi ló ṣeré torí tó ṣùpá bá ń ṣeré tí ojú ń rí bọ́ tí ìkókó wọn ń lajú bọ́ tí ẹ̀ wá lẹ́jọ́ wọn mímí o ìwọ ṣàmà mi lọ ṣàmà mi lọ ṣàmà mi lọ ṣàmà mi lọ. kò ráwọn tọmọ mi ti pẹ́ tó ti jẹ́ pé tipẹ́tipẹ́ náà ti máa ń gbádùn mi wá ní o má jí sòro ọmọ ṣàmà mi lọ ṣàmà mi lọ ṣàmà mi lọ. aláwọn tọmọ mi aláwọn tọmọ mi aláwọn tọmọ mi ti pẹ́ tó ti jẹ́ pé tipẹ́tipẹ́ náà ti máa ń gbádùn mi wá ní o má jí sòro ọmọ ṣàmà mi lọ ṣàmà mi lọ ṣàmà mi lọ ṣàmà mi lọ. ó fi kọrin màmá màmá bá mi wí o torí Saidi mi. màmá bàbá màmá bàbá màmá bàbá màmá 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 má ṣe bá mi wí má ṣe bá mi wí o torí Saidi mi. torí wípé orin lórí kórèdè o tó ń jẹ́ Saidi mi. domi bá àkàdá fi dáyà bí fújì mi ó sì ti Saidi mi. domi bá àkàdá fi domi bá àkàdá fi dáyà bí fújì music ti Saidi mi. màkà òmè fújì díkà nke fújì music ti Saidi mi. ìyẹn ni pé mo sórí kóyìntó sórí kóyìntó kò sórí kóyìntó kò sórí kóyìntó kò sórí kóyìntó dùn sórí kóyìntó dùn ti Saidi mi. àti wípé táwọn tèmi bá fẹ́ ṣe síyá náà máa ń fọwọ́ sọ̀yà kórè wá àti ìtẹ́tí sí lélẹ́yìí gbọ́n tí ọmọ mi wí. àbọ̀lé ti fetí sílẹ̀ gbọ́n tí ọmọ mi ń kọ́ ọmọ mi yàtọ̀ nínú lórí kì í kọ́ṣà. àníṣe táwọn tèmi bá fẹ́ ṣe síyá náà máa ń fọwọ́ sọ̀yà kórè wá àti ìtẹ́tí sí lélẹ́yìí gbọ́n tí ọmọ mi wí. ọ̀rọ̀ lè ti fetí sílẹ̀ gbọ́n tí ọmọ mi ń kọ́ ọmọ mi yàtọ̀ nínú lórí kì í kọ́ṣà. ni mo fi lẹ́yìn tèmi ẹgbẹ́kẹ̀lé mi ṣàìdán bí torí mo rí láìkú èmi gan oníkẹrẹ máa yá gbẹ́kẹ̀ lọ́lọ́hún. ó jẹ́ torí kíkọ ẹgbẹ́kẹ̀lé mi ṣàìdán bí torí mo rí láìkú èmi gan oníkẹrẹ máa yá gbẹ́kẹ̀ lọ́lọ́hún. bó sì jẹ́ tìlú ẹgbẹ́kẹ̀lé mi ṣàìdán bí torí mo rí láìkú èmi gan oníkẹrẹ máa yá gbẹ́kẹ̀ lọ́lọ́hún. torí gbàkígbà tí àrọ̀ bá lórí wa orin tuntun ìlú tuntun nígbà ọ̀tun èmi gan oníkẹrẹ máa yá gbẹ́kẹ̀ lọ́lọ́hún. gbogbo ọ̀gá tó ní má kọ fújì pé ṣé ayé ní fújì ayé ò ní jẹ́ ń gbádùn. ọkọ̀ ṣàlọ́rí ní ẹ̀bá ṣe lànà ni bó bá jẹ́ sí ayé á ṣe lànà ni báyọ̀ ò jẹ́ gbádùn á ṣe lànà ni lóyà jẹ́ ní táyé gbàgbé á ṣe lànà ni. gbogbo ọ̀gá tó ní má kọ fújì pé ṣé ayé ní fújì ayé ò ní jẹ́ ń gbádùn. èmi kọ́ ṣàyà ní ẹ̀bá ṣe lànà ni bó bá jẹ́ sí ayé á ṣe lànà ni lóyà jẹ́ ní táyé gbàgbé á ṣe lànà ni. It's okay. Àdùpẹ́pẹ́pẹ́ ò ní bá tèmi ń lò. Ta ló wá ní ṣe mí nìkan lọ́lọ́run dá èèfún ni? Ìgbà tí jẹ̀yàn máa yé ẹjọ́ máa ló bẹ́ẹ̀. Ìgbà tí lárí sì fi ọmọ làkejì o. Ìgbà tá yáyà láyé ayé tiwa làwọn ẹgbẹ́. Mo fi lálọ́ pẹ́pẹ́pẹ́ o. Àdùpẹ́pẹ́pẹ́ o. Mo lálọ́ pẹ́pẹ́pẹ́ ò ní bá tèmi ń lò. Ta ló wá ní ṣe mí nìkan lọ́lọ́run dá èèfún ni? Ìgbà tí jẹ̀yàn máa yé ẹjọ́ máa ló bẹ́ẹ̀. Ìgbà tí lárí sì kì í ọmọ làkejì o.
ṣòpin ọ̀la ṣòro kìkì tí mo ní má fi ṣòpin yìí. Jọ̀wọ́ má torí òkìkí kò sọ mí dá láì ní. Má wà torí owó kò ṣe rí ẹ̀mí mi. Má gbọ́mọ lọ́wọ́ mi torí wípé kẹ́mi lè kú o. Bàbá lókè dákun má ṣe fi kọ́kọ́ kan. Bàbá dákun má fẹ́ ìṣòpin. Òpin ìrìn àjò ṣòro owó tí mo ní. Má fi ṣòpin ọ̀la ṣòro kìkì tí mo ní. Má fi ṣòpin yìí. Jọ̀wọ́ má torí òkìkí kò sọ mí dá láì ní. Má wà torí owó kò ṣe rí ẹ̀mí mi. Má gbọ́mọ lọ́wọ́ mi torí wípé kẹ́mi lè kún o. Bàbá lókè dákun má ṣe fi kọ́pá kan. Torí pé kò sí ohun méjì tó ń bá gbà nínú jẹ́. Bí ìfakọ́dá tó sọ pé kò lè tutù. Bí kọ̀rọ̀ tó dúró kó má sí àtúnṣe. Ohun tó máa dé bẹ̀dà tó máa ní pé kò sọ̀ṣọ́ o. Bàbá lókè dákun má jẹ́ irú ẹ̀ mọ́. Ọ̀rọ̀ tèmi má dàrú débi tí òun lè ta kókó. Ṣé kú tó pa ẹlẹ́dìyẹ ṣó gbọ́dọ̀ tún pélé wúrẹ́? Ikú tó pa ẹlẹ́dìyẹ ṣó gbọ́dọ̀ tún pélé wúrẹ́. Òṣùpá àyà ẹlẹ́dìyẹ ló yàlé ẹlẹ́wúrẹ́. Òṣùpá àyà ẹlẹ́dìyẹ ló yàlé ẹlẹ́wúrẹ́. Ó ti máa ṣírí ẹlẹ́dìyẹ pé kì í fẹ́ kí ẹ ṣeré. Ó ti máa ṣírí ẹlẹ́dìyẹ pé kì í fẹ́ kí ẹ ṣeré. Ó wá ní tó bá di ní òru kọ́dà mọ́ kí ayọ̀jú. Ó ní tó bá di ní òru kọ́dà mọ́ kí ayọ̀jú. Wọ́n parapọ̀ wọ́n pẹ́ ẹlẹ́dìyẹ. Ọ̀gànjọ́ òru náà wá. Wọ́n parapọ̀ wọ́n pẹ́ ẹlẹ́dìyẹ. Ọ̀gànjọ́ òru náà wá. Ẹlẹ́dìyẹ kú àyà ẹlẹ́dìyẹ wá. Ìyàwó ẹlẹ́wúrẹ́. Ẹlẹ́dìyẹ kú àyà ẹlẹ́dìyẹ wá. Ìyàwó ẹlẹ́wúrẹ́. Ẹlẹ́wúrẹ́ àyà ẹlẹ́dìyẹ tún yóò ní màlúù kan fẹ́. Ẹlẹ́wúrẹ́ àyà ẹlẹ́dìyẹ tún yóò ní màlúù kan fẹ́. Ó ti máa ṣírí ẹlẹ́wúrẹ́ pé ìfẹ́wúrẹ́ ṣeré. Ó ti máa ṣírí ẹlẹ́wúrẹ́ pé ìfẹ́wúrẹ́ ṣeré. Ó wá ní tó bá di ní òru. Ọ̀dà mú ewúrẹ́ ayọ̀jú. Ó ní tó bá di ní òru. Ọ̀dà mú ewúrẹ́ ayọ̀jú. Ọ̀dà mú ewúrẹ́ títí tí. Ẹlẹ́wúrẹ́ yọjú. Ọ̀dà mú ewúrẹ́ títí tí. Ẹlẹ́wúrẹ́ yọjú. Bọ́ ṣe wá dààmú ewúrẹ́ yẹn. Ẹlẹ́wúrẹ́ rántí. Bọ́ ṣe wá dààmú ewúrẹ́ yẹn. Ẹlẹ́wúrẹ́ rántí. Bọ́ ṣe jìjọ pẹ̀lẹ́dìyẹ lọ. Lọ́tọ́jọ́ kú lọ́jọ́ sí. Bọ́ ṣe jìjọ pẹ̀lẹ́dìyẹ lọ. Lọ́tọ́jọ́ kú lọ́jọ́ sí. Ìyàwó jìjì kó dìde. Ẹlẹ́wúrẹ́ kíkọ́. Ìyàwó jìjì kó yọjú. Ẹlẹ́wúrẹ́ bá bí. Ikú tó pa ẹlẹ́dìyẹ ṣó gbọ́dọ̀ tún pèlè wúrẹ́. Ikú tó pa ẹlẹ́dìyẹ kò gbọ́dọ̀ tún pèlè wúrẹ́. Ṣékú tó pa ẹlẹ́dìyẹ ṣó gbọ́dọ̀ tún pèlè wúrẹ́. Ikú tó pa ẹlẹ́dìyẹ kò gbọ́dọ̀ tún pèlè wúrẹ́. Bẹ́yọ̀ bá wá sọ̀dọ̀ ẹ tó sọ̀rọ̀ mi láburú. Oṣù bọ̀ wá sọ̀dọ̀ mi wá sọ tiẹ̀ láì dá. Bẹ́yọ̀ bá wá sọ̀dọ̀ ẹ tó sọ̀rọ̀ mi láburú. Oṣù bọ̀ wá sọ̀dọ̀ mi wá sọ tiẹ̀ láì dá. Ọ̀rọ̀ kalaba kò ṣe sí bí ó bá ṣòlóṣì tó ṣòṣì bí iṣẹ́. Aṣọ fún kò gbà kó yé ṣòṣì bí iṣẹ́. Àwọn tó yẹ kó tún sọ fún kó yé ṣòṣì bí iṣẹ́. Àwọn sọ fún wọn fi sílẹ̀ tó ń ṣòṣì bí ara ṣẹ́gun. Ìgbà tó wá dé olóṣì wọn wá kígbẹ́ ṣàánú ajé. Nínú rédíò wọn wá kígbẹ́ ṣàánú ajé. Lórí tẹlifíṣàn wọn wá kígbẹ́ ṣàánú ajé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọmọ òṣì náà ń ṣe. Torí ẹni mojú sókun ni ó máa ti tu o. Ẹ jẹ́ ká gbádùn ara wa. Ẹni fún mi ní ọwọ́ òòrùn ìgbádé lálẹ́ yìí. Omi ẹtì omi ọwọ́ òòrùn ìgbádé. Àwọn ìjọba ò lè pa wá, àágò lè gbà fún ọ. Ọwọ́ omi ló bá dé lálẹ́, ọwọ́ òòrùn, ọwọ́ omi ló bá dé lálẹ́. Ọwọ́ òòrùn ló bá dé lálẹ́, ọwọ́ omi. Wọ́n ti ní entertainment ni wọ́n á lè máa entertainment wọn dáadáa. Ẹ̀gbọ́n mi ṣùgbọ́n ọpọlọ yín ò ní dọ́gba, ẹ ṣé gan. Mo tún ti dé bí mo ṣe máa ń dé lálẹ́ yìí. Mo kí ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo kí ọmọdé, mo kágbà. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin wọn kù bí tẹwàá ní diaspora. Mo kí gbogbo yín kálàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa gbé. A máa kó èrò kò délé lágbára Ọlọ́run, àní dààmú. Gbogbo àfojúsùn wa ó máa rí bá ṣe ń fẹ́ inshallah lórúkọ Jésù. Torí ẹ̀sìn méjèèjì lọ́lọ́run bá náà tẹ́wọ́ gbà àkàntara wa ni. Ọlọ́run ló mọ ẹni tó ṣe tòun.
ọkàn èèyàn ní ìgbàgbọ́ èèyàn wà, ọkàn èèyàn báyìí ní ìgbàgbọ́ èèyàn wà. Ọlọ́run ọba lọ́ba tó mọ ẹni tó ń ṣètò òun. So tó bá jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ ẹgbẹ́ máa lọ church dédé, tó bá jẹ́ ẹlẹ́sìn Islam ni máa kírun dédé. Ọlọ́run ọba lọ́ba tó mọ ẹni tó ń ṣètò òun, ọkàn ẹni ìgbàgbọ́ ẹ wà. Ní tí mo mú wá lálẹ́ ni pé mo gbọ́ nǹkan ní mo ṣe rí ní orí social media ní tí bàbá olóyè Sunday Igboho wọ́n sọ pé àwọn kan sọ pé entertainment làwọn. Ọdún náà nǹkan tó bá máa di òtítọ́ nígbà mi ó máa ń fẹ́ dàbí eré. Nǹkan tó bá máa di òtítọ́ nígbà mi àwọn èèyàn máa ń fojú wò pé eré ni ilẹ̀ Yorùbá máa dúró. Eré ni ilẹ̀ Yorùbá ó máa dúró. Àwọn oníyé sọ tẹ́ẹ̀ bá ti gbọ́ àwọn òní dákẹ́ kó tó dípa jáde wá ká tó máa ṣe fídíò ẹ̀yin lẹ́ frustrate wa. Tẹ́ bá ti lẹ́ẹ̀lì gbọ́ àánú ní dákẹ́. Ẹ ti jà wọn kan máyé lánàá táwọn yẹn wọ́n ti lọ. Ẹ̀wẹ̀ ikú tó pa ṣé wọ́n ní ikú tó pe ní wúrà báwọn ní oṣù bá ṣe kò túbọ̀ lọ pa ládìẹ. Ẹ ti jà wọn kan máyé àwọn yẹn ti gbà wọ́n ti lọ. Àwọn kan wà láyé wọn nínú wọn tẹ́ pé wọn ò lè sọ̀rọ̀ mọ́. Bàwa generation yìí abọ́lọ̀ sọ̀rọ̀ sí nǹkan tó ń happen. Nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà tẹ́ wa lọ́rùn. A ní láti sọ̀rọ̀ tó bá máa gbà wá ló máa gbà wá. A máa sọ̀rọ̀ every day, a máa jáde wá. Ó yẹ kí n ti lọ sùn báyìí but tí n bá ti gbọ́ràn pa ọ̀rọ̀ ìlú mi ti lè sùn. Tí n bá ti gbọ́ràn pa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá mi ti lè sùn. Mo ti lọ bí iṣẹ́ látàárọ̀ àsìkò tó yẹ kí n sùn lè máa jáde wá máa sọ̀rọ̀. Ẹ̀yin àgbààgbà ńlẹ̀ Yorùbá ẹ dìde nǹkan yẹn wà jẹ ti tó nǹkan yẹn wà jẹ ó ti tó. Ẹ̀wọ̀n àwọn tó ti yẹn wà jẹ bọ̀ ni àtàyè bàbá wa láti yẹn wà jẹ bọ̀ tí náà wọ́n sì yẹn wà jẹ ó ti tó. Àṣẹ mọ́ kọ́ fún Yorùbá nation àṣẹ mọ́ o gbogbo àwọn ọmọ kọ́ lẹ̀ Yorùbá gbogbo àwọn tó yẹ kó wà nílé ìlú òyìnbó gbogbo wà lóde gbogbo àwọn tó yẹ kó wà nílé ìlú òyìnbó gbogbo wà kí ló lè tó bẹ́ẹ̀. Ẹ̀ẹ̀mọye Nàìjíríà tó ń travel ní world àwa là ń travel jù kò sẹ́ni tó travel tó wà tóbìnrin là ń kúnlé kó lè bá dáná nìyà. Ẹ jẹ́ ká ronú àwọn máa sọ kí ní lójoojúmọ́ ó dìgbà tẹ́ bá tó gbọ́ tóbìnrin tọkùnrin là ń kú nílé là ń kú Nàìjíríà. Ọmọ kékeré tán bí nísìn gan tẹ́ bá gbọ́ I want to travel out. Ọmọ tó bí ọmọ ọdún 5 ọmọ ọdún 7 tó ti ń gbọ́ mọ́ pé I want to travel out tó mọ̀ pé Nàìjíríà is nothing. Because oríṣi nǹkan tó ń wo inú fíìmù wọ́n ń wo ọ̀nà tó dá wọ́n ń wo gbogbo environment bó ṣe rí. Kò sí tourist kankan Nàìjíríà. Èho Ghana ok àwọn stars wa wọ́n máa ń lọ àwọn tó jẹ́ star wa wọ́n máa ń lọ sí Ghana fún tourist. Ghana sí Nàìjíríà wọ́n máa lọ ṣe tourist ní Ghana. Kò sí tourist kankan lẹ́yìn kò sí tourist kankan Nàìjíríà. Adẹ̀ná Òkè Olúmọ tourist ni omi pupa omi gbóná tó wà bóyá odò ló wà bí Èkìtì dẹ̀ ni tourist ni wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n ló làákàyè wọn rárá wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀. Tourist mélòó ló wà Nàìjíríà ẹ̀dẹ̀ náà ìṣèjọba ìjọba ò lè ṣe ìṣèjọba náà. Tourist mélòó ló wà Nàìjíríà ẹ̀dẹ̀ ń wá abroad ẹ̀rí gbogbo nǹkan tó ẹ̀rí gbogbo ẹ̀ bó ṣe rí. Mo ti sọ lánàá tó bá yá kò ságbẹ̀ kankan tó máa lọ sóko mọ́ torí kò sẹ́ni tó fẹ́ kú kò ní sí àgbẹ̀ kan tó máa lọ sóko mọ́ eku etílé tí ẹ pé bóyá tí Fúlàní bá fẹ́ disturb wọn ra ìpariwo àwọn aráàlú jáde sí wọn náà mọ́ máa ro kò sẹ́ni tó fẹ́ lọ kú mọ́ oko etílé. Ẹ wà mọ ìyẹn máa mú bàtẹ́ bá ní owó nílùú tó ju ti owó tẹ́ẹ̀rí nǹkan kan fi rà ẹ máa gbóhùn sókè. ọmọ Yorùbá mélòó ló dìdàkudà sílùú tó wá ń disturb gbogbo tó yẹ pé àwọn Fúlàní àtàwọn Haúsá ìlú lọ ń disturb tán kó gúrùpù jọ tán ń disturb wọn tán rape àwọn obìnrin wọn. Ẹ̀yin dẹ̀ fọwọ́ lé rẹ̀ ń wò pé kò kàn yín ó máa tó kàn yín lẹ́yìn kẹ́ sọ̀rọ̀ kò kàn yín ẹ fọwọ́ lẹ́rán àbí ó máa tó kàn yín. Ẹjọ́ bá ti lè tara ọmọ làkejì
èṣù èèyàn ni tí ó bá ti di tara pé nǹkan máa ń ṣẹlẹ̀ Nàìjíríà ó dẹ̀ tún ṣàbòsí òun ṣe lára èṣù èèyàn ni ọlọ̀tẹ̀ èèyàn ni gbogbo nǹkan tó ń ṣe wọn ni ẹ mú wá wọn ní kó fáwọn wọ́n ṣe ń pé bọ́lọ̀ ṣe rán àwọn nǹkan táwọn ilẹ̀ Yorùbá kò tẹ́ wa lọ́rùn àgbádùn ìjọba àjèrè ìjọba ọmọ Yorùbá mélòó ló wà ní high post kò sí náà gbébí ẹrú ni àwọn kíní là ń sìn wọ́n ti mọ̀ kó sí nǹkan fún ọ dáàzọ́ àtàwọn fẹ́fẹ́ àgbí pé kún kálukú lọ lọ́tọ̀ kò sí nǹkan fún ọ náà ilẹ̀ Yorùbá náà ti ń benefit jù náà kò sí nǹkan fún ọ yíbo ń pariwo kálọ lọ́tọ̀ Yorùbá ń pariwo kálọ lọ́tọ̀ ó ṣe wá jẹ́ àwọn náà takú ọ̀dọ́mọ́ takú ẹ̀dẹ̀ tún pa wá àwọn àgbàgbà Yorùbá wọn lè sọ̀rọ̀ ẹ̀ lè dìde kẹ́ sọ̀rọ̀ ẹ̀rì àgbò ní lọ sóko mọ́ ìyẹn dẹ̀ máa mú gidi gan ìyẹn máa mú bátàgbò àgbẹ̀ bá ń lọ sóko tán gé lápá gé lẹ́sẹ̀ ẹ̀dẹ̀ ní kájókò tó bá kọrí sójú kan náà ká má lè sọ̀rọ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lábúrọ̀dù ni èrò president táwọn aráàlú ẹ̀ bá ti ń pariwo pé orí ti ń ta àwọn ọ̀run ti ń rú àwọn wà jáde wá wà á àdírẹ́sì wọn wà bá wọn sọ̀rọ̀ tútù wà á sọ̀rọ̀ tó máa tútù lọ kán wọn dénú wọn but gbogbo kan ṣẹlẹ̀ ó gbẹ rúdurùdu kò sí ẹ̀ jáde ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ bá kàkà bẹ́ẹ̀ ẹ̀ máa hábọn lé àwọn onífíìsì àwọn ọlọ́pàá wa lọ́wọ́ kán máa ṣútì kán máa pa àwọn yẹn láàrin ìlú ṣé máa ṣe ń ṣèjọba nìyẹn ni kílì everywhere ẹ̀ kàn pa àwọn yẹn everywhere ẹ̀mí yóò safe ní Nàìjíríà kí lẹ́wọ́n ṣèjọba ní ẹ̀ ìjọba ara yìí náà ṣe náà ká má lè bájọba sọ̀rọ̀ pín kẹta fẹ́lẹ́ lé àfi ẹ́ sàtàkù pé Tinubu ilẹ̀ fẹ́ ṣe Tinubu yẹn gẹ́gẹ́ fẹ́ ṣe lẹ máa ṣe ní táwọn yẹn bá fi ń pariwo orí tí ń ro wọ́n ní ọrùn tí ń ro wọ́n ẹsẹ̀ tí ń ta wọ́n kò yí sí ẹ̀yin náà fi ru ara yín wò ẹ fi ru ẹwo iye orí tó wà ní Nàìjíríà ẹwo iye orí tó wà ní Nàìjíríà ẹwọ tálákà ẹwọ àwọn èèyàn tó ń sọ́fà bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín kò jìyà rí that's why tẹ́ fi mọ̀ bí nǹkan tá à ń sọ tẹ́ fi mọ̀ bó ṣe rí tẹ́ bá jìyà rí tó bá jẹ́ bá bí ẹ tó ti lọ sábrọ̀d tó ti lọ oríṣiríṣi mẹ́rin tó ti mọ̀ nǹkan tó rí ń bẹ̀ tó ti struggle kó tó di pé déyàn tí irú ẹ̀ bá dé orí tó bá di post kan mú Nàìjíríà á ṣe dáadáa á jẹ́ kí mẹ́kúnnù benefit torí ó ti mọ̀ nǹkan tó jú rí ọ̀pọ̀lọpọ̀ yín travel ẹ̀pẹ́ ní ẹ̀pẹ́ lábúrọ̀dù jí pẹ́ wá ó sì yàn travel wá ń jayé ni ṣe bẹ́ẹ̀ ráwọn mọ̀nìjà wọ́n ṣe ń ṣiṣẹ́ lábúrọ̀dù ẹlòmí à ṣiṣẹ́ morning to night á tún continue to day break ẹ̀yin dẹ́kù wà ń bẹ̀ kò kàn yẹn fọwọ́ lẹ́rán ẹ̀jẹ̀jẹ̀kújẹ wọ́n tí wọ́n kó fún yín inú yín dùn ìjọba tó wà mẹ́ni tí wọ́n ní kó bẹ̀rẹ̀ wọ́n máa kó bẹ̀rẹ̀ gbogbo jẹ́kújẹ máa stop ìjọ kan ẹ sọ̀rọ̀ ní ẹrù tọmọ yín náà adẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ṣe kò kàn yín gbogbo nǹkan tí Fúlàní tó ń ṣe lẹ́ Yorùbá ọmọ Yorùbá mélòó náà bí dáa kó balẹ̀ Fúlàní lọ́kọ́lọ́ máa ṣe gbogbo ní ẹ̀ tán bá ti ní jẹlẹ̀ Yorùbá tán bá ti ní jẹbẹ̀ wọn àbí tó bá jẹ́ pé ọmọ Yorùbá àwa Yorùbá la ló ń rèpù wọn táwọn àwọn máa yẹn táwọn kó wọn táwọn àwọn kí ni wọ́n ní orí kẹtọ́ máa rò wọ́n ti distort Nàìjíríà torí wọn mọ́ bá ṣe ń rorí àdẹ̀wà ní ẹ sọ̀rọ̀ what everybody ẹ ṣe fídíò ẹ jẹ́ kán mọ bó ṣe lọ kò tẹ́ wa lọ́rùn mọ́ ó ti tó gẹ́ tó bá jẹ́ pé yà lásán lẹ fi jẹ́ wálẹ̀ máa pa wá ó sì bẹ́tà àwọn máa faradà kò sí wàhálà ó ti mọ́ wa lára ìsáwọn pé jọ́kọjọ́kọ̀ ẹni gan Ọlọ́run máa gbé mísẹ̀ yàdìdì tó máa Ọlọ́run ti gbé mísẹ̀ yàdìdì ká fọ́lú ẹ̀lú bọ̀ àwọn kan wọ́n ń dìtẹ̀ ó ti sọ àwọn kan tẹ́rìn táyìn gan bá ti dìtẹ̀ ó máa sọ àwọn kan ó máa sọ àwọn tó gbéṣẹ́ ìdání tó wú wọn látọkàntọkàn tó fẹ́ jà fọmọ Yorùbá ó máa fẹ́ máa sú wọn lẹ́yìn kẹ fọ́lù kẹ tì wọ́n lẹ́yìn oníkẹ́ máa dìtẹ̀ ẹ máa rántí pé bímọ náà ilé ayé ìṣìnà tẹ́ máa ń lò títí yẹ máa kú mẹ́ ẹran tíjọ́ tẹ́ máa lọ bọ́ọ̀lọ̀ kí lẹ́fẹ́ máa sọ lẹ́ọ̀pẹ́ tẹ́ ó gbẹ báṣubàṣu ẹ ṣe gbẹ rádaràdá náà ni ẹrù nípò àdàgẹ́ tó lọ gba ìwọ̀n bá dé láyé ayé tẹ́ pé ẹ lọ tán sọ fún yín pé ṣó délé ayé tó wọ́n ní níbo mọ̀ tó ń jáyé
ló wá mú kankan ló wá kó gbẹ̀máyà gbogbo ní kú mbẹ ẹ máa kú mbẹ ẹ̀yin máa kú mbẹ mi máa kú mbẹ everybody máa kú mbẹ jọkàn láwọn máa lọ jọ kọ́kọ́ la wáyé ọ̀kọ̀ọ̀kan láwọn máa lọ kìí jọkàn la wáyé ẹ ṣe dáadáa ni ẹ ṣe dáadáa bàtọ́ ń pariwo ṣe bí president tó wà president ṣe bí Fúlàní àwọn èèyàn rẹ̀ Fúlàní àwọn èèyàn dẹ̀ ń dàlú ẹ ṣe pé wọn kẹ́ bá wọn ṣe mítì kí náà fẹ́ tán fi ṣe rọ́bìṣì yẹn sáwọn nìkan náà wà lù ní ẹ rẹ̀ pé wọn kẹ́ bá wọn sọ̀rọ̀ ẹ tún wá jáde wá ẹ address àwọn èèyàn ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ tútù ẹ sọ̀rọ̀ tó máa kó àwọn èèyàn ń kanra àwọn èèyàn kan àwọn èèyàn benefit ìjọba àwọn èèyàn gbádùn nǹkan kan lára yín ẹ bá wọn sọ̀rọ̀ tútù ni ẹ bá wọn sọ̀rọ̀ tó máa kó sí wọn ẹ̀dẹ̀ tún tẹ̀wọ̀n gẹ́ràgẹ́ràgẹ́ràgẹ́rà àwọn olódìbò ṣe báwọn ló dìbò fún yín àbíṣe ẹ̀dọ̀fẹ́ débẹ̀ ẹ̀kàn dọ̀fẹ́ dé orí post ni ṣe báwọn kan ló dìbò fún yín àwọn kan ló fi ìbò wọn gbé yín wọlé síbẹ̀ ẹ̀dẹ̀ àdírẹ́sì wọn ẹ̀dẹ̀ mú gbẹ kankankankankankankan wọ́n ti rẹ̀ wá àti táyà àṣemọ́ wọ́n kálukú lọ́lọ́ ìlọ́tọ̀ so wàhálà wà mẹ́rin àtẹ́ ẹ̀fà nígbà tàbá fẹ́ ásà lè sọ pé àṣemọ́ ẹ̀fà nígbà tó yẹ ká máa rí ẹni múná dé ẹni múná wá ẹni fáwọn iná bó ṣe gẹ́ mọ́ ẹ máa gbé bíìlì kiri lóṣù parí oṣù ẹ máa há bíìlì kiri wọ́n ṣe ń lo láìpù nìyẹn ni ẹ̀dẹ̀ ń lo tó dá iná ilé tí yóò lọ rí wọ́n ní ká máa sọ̀rọ̀ báàlá ṣe máa sọ ó lè jẹ́ tọ́pìkì kan máa sọ lójoojúmọ́ lẹ́yìn kẹgbọ́n kan tá à ń sọ ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá tèmi ló bá mi because tó bá dáa inú mi máa dùn ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá tèmi ló bá mi wọ́n tó bá jọ máa lé ilẹ̀ Yorùbá ló yà kù àmọ́ sọ pọ́rọ̀ ilẹ̀ Yorùbá ó kẹ̀ tó bá dẹ́ni kó kẹ̀ máa rántí bò wọ́n tí ń lo tiẹ̀ lọ díẹ̀díẹ̀ máa rántí àwọn ọmọ tó bí sílẹ̀ àwọn òyìnbó wọn ìwú àwọn bóyá tó bá jẹ́ black ni wá fi rí bẹ́ẹ̀ àwọn òyìnbó wọ́n máa ń ra life lẹ̀ fáwọn ọmọ wọn báwọn ṣe lo life wọn ní fẹ́ jẹ́ káwọn wọn lò tó wáyé pé life tí wọ́n lò dáa wọ́n ti fẹ́ jẹ́ kó dájú táwọn máa lò kó tún dájú táwọn lò lọ gbogbo àwọn olóyìnbó everyday náà ṣiṣẹ́ lórí ìlú wọn everyday ni wọ́n dá everyday kí lè bá ti mọ́ báyìí wọ́n máa ronú lórí technology pé kí láwọn tó lè ṣe sílùú tẹ́ àwọn ètò rí o tán ṣìlú yìí one of the best ni but Nigeria employ àwọn èèyàn empower àwọn èèyàn fún wọn níṣẹ́ àwọn ọmọ mọ̀ pé every year làwọn ọmọ graduate iṣẹ́ wo lè fẹ́ fún wọn create iṣẹ́ kankan kò sí kankan lù àwọn ọmọdé ń graduate every year mọ iye orí tó ń graduate every year kò dẹ̀ ṣiṣẹ́ kò ṣiṣẹ́ kankan mọ graduate tó wà lábúrọ̀dù wọ́n ti fìlú ẹ̀ fún yín mọ yanjú ẹ ti dàgbà ẹlòmí ti over 70 years fún yín kí lẹ́ tún wá ẹ lọ rest ẹ̀yin tẹ́ sọ pé ẹ tó bá ṣiṣẹ́ ìjọba fún ọmọ bí i 70 years full of age or 60 years kí ló tẹ́yìn náà kú ń bẹ̀ ẹ̀dẹ̀ ní àwọn leader of tomorrow ẹ̀ẹ̀dẹ̀ kú ń bẹ̀ fún ẹ̀pẹ́ ẹ̀ ń wíṣí táìmù wọn ni kí náà wá kàwé fún kí náà lọ skúl fún ẹ wùlẹ̀ tí sọ ìwọ̀ tó máa lọ kọ́ṣẹ́ má lọ skúl mọ́ ẹ lọ máa kọ́ṣẹ́ láti mọ̀ pé country wa on value education because tó bá wùlẹ̀ lọ skúl náà kò sí nǹkan kan àfi gọ̀gádà last náà ni wà fi ṣe labourer last náà ni kí ló wá lè tó bẹ̀ wà fi ṣe driver last náà ni kí ló lè tó bẹ̀ mọ yorí tó wà lábúrọ̀dù mọye Nigeria tó wà lábúrọ̀dù kìí through Africa gan mọye Nigeria tó wà láfríkà tẹ́ pé labouring country tó wà lẹ́jọ́ àtẹ́ pé everybody ṣàjàpá ní pé ìlú yìí ń bọ̀ lọ́dún síbẹ̀ àmọ́ ẹlòmí tó máa ṣe business lọ ní Nigeria tí business yẹn tó máa down pátápátá kí ló fà corruption tó wà ní Nigeria náà ni business máa down pátápátá àwọn rẹ̀ lọ lùkàn bóyá Kòtónú ni bóyá gbẹ̀lú tó ó sàmà lọ fún ààrẹ pàpọ̀ sí tẹ́kùn sàmà rí owó tó máa fi bọ́yàwó àtọmọ òun tó náà dẹ̀ máa rí jẹ àti nílùú òpè kò sí nǹkan táwọn ọmọ onílù kò sí nǹkan tán benefit látọ̀dọ̀ yìí àfikẹ́ máa fara ní wọn
ẹ mọ fara ní wọn àwọn custom mo sọ pé inú àwọn custom náà Yorùbá ń bẹ́nu wọn ẹ kọrí sínú Bódìjà ẹ lọ ń kọjá àwọn yóò yà ẹlòmíì ń gbá lóhùn ẹ lọ ń kọjá àwọn ẹ sọ ráìsì wọn lórí náà níjọba ń lò ẹka àwọn ọmọ bọ́dà bóyá ń kó ráìsì cross border ni tẹ́fí lọ ń bá wọn nínú ṣọ́ọ̀bù wọn tẹ́fí lọ ń kó ráìsì wọn kí ló lè tó bẹ́ẹ̀ láyé pé bóyá sẹ́yìn nìkan ni ẹ wà àwọn kọ́ńtírì mi ẹ̀wù gọ́ọ̀mẹ̀ntì ẹ̀wù wọ́n ṣe ń ṣe Nàìjíríà wọ́n kàn máa ń pààyàn bí ẹran ibi báyìí olóńgbò lásán cat wọ́n kí ẹ̀ fún like tó bá ṣe mistake tí tó bá lọ kú mẹ́ lọ́wọ́ ó máa pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ Nàìjíríà ẹ̀ kàn pààyàn bí ẹran ẹ̀yin tẹ́ ẹ̀ kí ẹ̀ fún yàn bó lè fẹ́ kí ẹ̀ fàdímà ẹ̀ kàn pààyàn bí ẹran ẹ wá lẹ́n tẹ́ bá mọ́ bọ́ ṣe rú kọ́ńtì ẹ wá lẹ́n àwùsọ fún yín ẹ wá lẹ́n àwọn bíbà wọ́n employ tó ń fún àwọn olóńgbò àwọn káàtì wọ́n employ tó ń fún wọn lóúnjẹ tó ń fún ẹyẹlé tó ń da akọ àbàbálẹ̀ fún ẹyẹlé wọ́n employ wọ́n sanwó oṣù fún wọn oríṣiríṣi ọ̀nà náà fi create iṣẹ́ káwọn ilé bá ríṣẹ́ ṣe àwọn nǹkan tí ó necessary gbà mẹ́ ẹ máa ráwọn yìí báyìí nǹkan tí ó necessary ẹ máa ráwọn yìí tán máa ṣiṣẹ́ mẹ́kùn àwọn gbogbo kí ní ilé òní mí nì but wọ́n fẹ́ jẹ́ káwọn rí dùnú pé ẹ ṣá ṣiṣẹ́ kẹ́yìn náà máa gbowó lóṣù ẹ máa ṣiṣẹ́ but Nàìjíríà kọ́ akàn tóbi láti àkàngbèrè àwọn jẹ́ giant nonsense ilẹ̀ lọ sàkún àárín kankan fi ṣe kò sí project gidi tẹ́lẹ̀ gba àwọn ọmọ ìlú sí àwọn ìbò náà lẹ́tù lọ kó wá àwọn control àwọn ọmọ ìlú àwọn wọn àkó wọn síbi táyé wọn ti bàjẹ́ ibi tí máṣẹ́ ti gé wọn lápá gé wọn lẹ́sẹ̀ ibi tán ti ní wound tán ti máa ní injury àwọn dẹ̀ wọn máa gba higher money náà wọn máa gbà wọn dẹ̀ díṣe yẹn kan wọn dẹ̀ ní wọn ọpọlọ mélòó ń bẹ lórí wọn ọmọ Yorùbá tó jó ní iṣẹ́ ọwọ́ náà tán ní kò sọ̀rọ̀ sókè òun fi dátà ẹ̀ ṣe òun fi ṣórí burúkú fi ń ṣóṣì yóò tó ẹtì ojú dúdú ń kú bẹ́ẹ̀ lómi àìjáde nílé ń kú bẹ́ẹ̀ lómi tó bá jáde nílé wà á mú nǹkan táwọn sọ pé kí ní ìyà àwọn ìjọba wọn ṣe writing wọn ṣe nǹkan tó dáa fún wa àwọn ìjọba wọn ṣe tó dáa wọn ṣe writing wọn ṣe nǹkan kan wọn ṣe òṣì ní òṣì tó ṣe òṣì ṣe dáadáa òṣì ẹ̀mọ̀ àwọn kéékèèké tó ní làákàyè ní ọmọ mi tọ́ ìlàsán ó máa ṣe mọ́tò tó yẹ kó máa ṣe mọ́tò tó máa mú fún irú àwọn ọmọ yẹn ó yẹ kán pé wọn Nàìjíríà ò wọ́ọ̀kì Nàìjíríà ò nonsense ní country yẹn nonsense su country locate for where now su country mi ò ṣe Nàìjíríà o ọmọ Yorùbá àtàtà lè mi ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá àtàtà lè mi ń ṣe Nàìjíríà o ẹwà gbogbo àwọn yẹn wá sálọ fún yín ẹ̀mọ iye orí tó bẹ ní abroad tó kọ̀ fi Nàìjíríà lẹ fún ẹ máa ṣe bó bá ṣe wù ẹwà ronú ẹwà ṣe àwọn làwà ń bẹ ẹ̀yin lè wà ń bẹ lónìí ọ̀tọ̀ lẹ́ni tó máa wà ń bẹ lọ́la ẹ máa rántí ikú ló ń fo egun alágbára tó bá ní tó gbọ́n jọgbọ́n lọ gan tó bá ní mọ̀ tó mọ̀ ju mọ̀ gan lọ wà kó mẹ́jọ kan lọ́wọ́ àwọn alágbára tó ti ní lágbára lánàá kí ló yọ ohun láwò asán lé ayé gbogbo àwọn tó ní fọ́tò ní ẹ̀kan kí ló yọ gbogbo àwọn tó yẹ pé tí wọ́n bá bú báyìí àwọn ọdẹ lónìí gbogbo wọn lọ náà ni kò sáwáyé máa kù kò sẹ́ni tí ó jù sáyé á kó mẹ́jọ kan ẹjá ìkọ́tà ṣe ìtànrẹ́ nẹjá dì ìtànrẹ́ nẹjẹ́ ká di ìtànrẹ́ gbogbo tẹ́ ṣe yẹn kò pé àwa ẹ̀jẹ́ káwọn ọmọ Nàìjíríà máa dààmú kiri àwọn ọmọ Nàìjíríà ẹ̀jẹ́ káwọn máa dààmú kiri kò dá ẹ̀yin lẹ́yìn gbádùn Nàìjíríà kò sí gbáyé gbádùn kankan fọmọ Nàìjíríà ẹ̀yin lẹ́yìn gbádùn Nàìjíríà ilẹ̀ gbádùn Nàìjíríà kò sí gbáyé gbádùn kankan ẹ járọ̀ mi ẹ ṣe ná kí ná jó kí ná wà 24/7 kẹwàá wò pé kọ́ńtì tẹ́ ń pín Nàìjíríà bí àpò àrídà ẹ ṣe náà yẹ kí náà yẹ dúró 24/7 kí ló mú yín má ṣe ná sí Nàìjíríà kí ló wà ní ẹ̀gàgà tó yẹ pé inú òfin dúró Nàìjíríà 24/7 kí ló ṣẹlẹ̀
gbogbo àwọn labouring country tó wà ní environment wọ́n ń lo náà 24/7 kí ló dé dáhùn pé ara ń jẹ́ yàtọ̀ Africa táàyè náà ṣe 24/7 kí ló wà ń bẹ̀ gangan náà iná òjò 24/7 inú gbọ́ pé iná máa ń lọ country kí ló ṣẹlẹ̀ iná gan wà lára security iná ó wà lára security rù ẹ̀rí náà ṣe iná òjò 24/7 kí wá ní bẹ́ẹ̀ kí lẹ́ ṣe ìjọba lé wa lórí fún gbogbo títí gbogbo ẹ̀bí kòtò ní gbogbo títí kòtò ní ẹ̀mọ̀ ya wọn ìyà tó wà ní abúlé tán sọ́fà ní tẹ bá ti gbé àpótí ìdìbò lọ sọ́dọ̀ báyìí tán ti dìbò fún ìtàn gbogbo olè tẹ́ mú ṣe báyìí gbogbo olè tẹ́ ṣe báyìí ó ti tán ní ẹ̀ ní ṣe nǹkan bẹ́ẹ̀ mọ́ ẹ lọ wò wọn ẹ lọ fíìsìtì wọn nígbẹ̀rún ẹ lókètì ọ̀dọ̀ wọn ẹ wọnú ẹ wọ bí gbóná àbàtàn wá ẹ wọ mọ́ ṣe máa ń sọ́fà nígbẹ̀rún wọn rú mímú omi pọ̀tọ̀pọ̀tọ̀ lọ máa rí tọ́wọ́ máa falámù sí tọ́wọ́ máa mú díẹ̀díẹ̀ àyídẹ́ ẹ̀sùn máa sùn ẹ mú omi gidi ẹ ń jẹ oúnjẹ gidi ẹ sàtàrí ẹ̀rì rẹ̀ hẹ́lì mọ́ ẹ ń gbé sí sára ẹ ṣe gbogbo ń ṣe ọ̀tọ̀ mi ẹ ń ṣe ọ̀tọ̀ mi nínú ayé ẹ̀ràn tíjọ́ tẹ́ máa kú bẹ̀ ìdájọ́ ọlọ́ọ̀bá ó ń dúdé gboyin wà lálẹ́ sí ìdájọ́ gbogbo ẹ̀tẹ́ lọ agbára lórí ẹ̀ gbogbo ẹ̀tẹ́ padà ẹ̀ sàkàtẹ́ gbogbo ẹ̀ kò sẹ́ tí ó ṣe bí láyé tí ó mú jẹ gbé tó bá ń ṣe bí tó rò bí kò sẹ́ Ọlọ́run bá ń wẹ̀ gbogbo kọ̀kọ́ ẹ̀ tó rò bẹ́yìn òbí yẹn Ọlọ́run bá ń rí pàtó bá lo ilé ayé tó ní ọ̀run kí wá ní rẹ̀ ó nílé ayé ò nọ́run ó lo ilé ayé kò sọ́run fún wọ́gẹ́ tí mọ̀ pé ìgbà tó gbé dání yìí ó ti mọ̀ pé kò sí ibi tó ń lọ ju kó wọ náà lọ kò rí ìdíkan ṣe wá sí fún ẹmọ gẹ̀ẹ́ wọ́gẹ́ tí mọ̀ pé ìgbà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ o bóyá ló lọ bọ́lọ̀ dáadáa ìgbà tó ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí iná ni o wọ́gán ti mọ̀ ẹmọ yí ẹ̀jẹ̀ tẹ́ ti gbé sọ́rùn ẹ̀tẹ́ fi ìwà tèmi nìkan ìwà níkàlà wà ń bẹ̀ tẹ́ fi padà nù kò sí nǹkan gidi nílùú àfikẹ́ máa kó ilé òjòwó tí bá débẹ̀ tí ó jòwó àwọn ìṣẹ́ máa ń dáṣà kan wọ́n ní ẹ̀dìbò fún àwọn kan ẹnìkan ó ti náwó kìí ṣe pé wà ló wá fẹ́ ranjú mọ́ ó ti náwó òun ti náwó kò sí dúsáyé rẹ̀ ó dúsáyé rẹ̀ tó bá jẹ́ bísínẹ́sì ló ń ṣe kó máa ṣe ó ṣiṣẹ́ pé òṣèlú á fẹ́ ṣe òṣèlú á ranjú mọ́ ó ti náwó ó mọ̀ nǹkan tó rí bẹ̀ kó tó wá pé òun fẹ́ ṣe ó ti rówó ó ti gbogbo wọn ń jíwó ni òun náà dẹ̀ máa jówó bá kò ti jíwó báyẹn tó bá ti gbé wọn tó bá ti wọ́n máa gbé wọn jù bẹ́ẹ̀ rẹ̀ tó bá yẹ pé tó jíwó Nàìjíríà kù tán gé apá ẹ̀ kan ẹ lọ sí Saudi sẹ̀rí àlọ́ ni tó bá ti jalè wọ́n gé apá ẹ̀ dànù àbẹ́sẹ̀ tán gé apá ẹ̀ yóò jẹ́ ọkọ̀ fáwọn tó kù tó bá fẹ́ ṣerú ẹ̀ bólẹ̀ ṣe máa jalè bólẹ̀ ṣe máa kó wà tí àwọn máa jà ọmọ nílùú ẹ máa jíwó ẹ máa jáde wà kí ni gbogbo mí nìyẹn ẹ̀dẹ̀ ní nǹkan kan ṣe sí tó bá ti jáde ẹ gí apẹ́ kan kẹfí máa ṣe ìjọ dánù báwo ṣe yán máa jáde tó bá tún fẹ́ jáde irú ẹ̀ tó bá ti ń rí ajẹ́ bí ẹ̀sàmpù fún pé tó bá tún jáde ayọ apẹ́ ní o àwọn ọ̀dọ́ anílàkàyè ẹ jẹ́ ká ṣe ẹkùn bẹ̀fà ẹ jẹ́ ká ṣe tẹ́bá ń pè Nàìjíríà òkùn ẹ jẹ́ ká ṣe ẹkùn bẹ̀fà á ṣe àwọn ọ̀dọ́ nílàkàyè gan ẹ jẹ́ ká ṣe ẹ ràn wá lọ́wọ́ àwọn gbogbo àwọn ọ̀dọ́ wọ́n lọ skúl wọn ríṣẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà ìlú tọ́kadà ti tàjù kọ́ntì tọ́kadà ti tàjù Nàìjíríà #1 tọ́kadà ti tàjù àti jẹnẹrétọ̀ àwọn tó ń ṣe jẹnẹrétọ̀ gan wọn lè gbàdúrà kí náà stable sí Nàìjíríà wọ́n torí Nàìjíríà náà mú gbé torí Nàìjíríà gan náà fi ṣe jẹnẹrétọ̀ yẹn wọn ò lè gbàdúrà kí náà stable ní Nàìjíríà torí tí náà bá stable kò sí nǹkan tó ń di jẹnẹrétọ̀ mọ́ ilé máa débẹ̀ kó máa lo ATS kò ní rí náà ṣe tó máa débẹ̀ kó máa lo ATS kò ní rí náà ṣe kí wá ní gbogbo mínì ìjọba tẹ̀ ṣe ẹni ká máa dìbò fún yín ọmọdé máa dìbò fún yín àgbàlagbà máa dìbò fún yín gbogbo a máa sára wa sínú òrùn títí náà ẹ̀yà lẹ́ máa fi jẹ wá ṣe bí àwọn bàbá Awólọ́wọ̀ ṣe sọ nìyẹn ṣé wọ́n ṣe lẹ́yìn ṣe ń rándọ̀ ẹ̀
gbogbo àwọn nǹkan tó yẹ ká tójú bọ̀ tójú bọ̀ epo kòkó ṣe bí owó kòkó náà fi kọ́ cocoa house nìbàdàn ẹ wo cocoa house bó ṣe dúró korokoro dìdò nínú gbogbo nǹkan tẹ́yìn build ní ìṣẹ́ ẹ̀mú fake gbogbo nǹkan fake materials tẹ́yìn lò ilẹ̀ pọ̀ rẹpẹtẹ ẹ̀ lè employ àwọn èèyàn kẹ mú iṣẹ́ àgbẹ̀ ní kókó tó jẹ́ pọ̀ láàrin ìlú kẹ gbin kòkó àbówó kòkó kọ́ cocoa house àwọn bàbá yẹn ní láàká ìgbà ẹ̀ tó mú iṣẹ́ àgbẹ̀ lọ́kùnkúndùn àfi epo ẹ lọ àwọn kọ́ńtì tó dáa wọn fi iṣẹ́ àgbẹ̀ wọn fi ṣeré torí ọmọ tó ń jẹ bá ti kó ònú ṣẹ̀ ti ṣẹpẹrẹ o ẹ̀ tẹ́bí ń pa kò lè ronú dáadáa tó bá rádàgbọ́n kó lè yọrí ẹ̀ bọ́lẹ̀ lẹ́n bá sọ̀rọ̀ òṣì tó bá rí àtàwọn lè yọrí ẹ̀ bọ́lẹ̀ torí bí ń pa ẹ̀ tí ó jẹ fún 2 days ní tẹ́wọ́n fọ́rọ̀ lọ ẹ mọ̀ sọ̀rọ̀ orí ọ̀rọ̀ dí ló máa sọ ẹ̀rọ àwọn tractor wọlé tẹ́ mú iṣẹ́ àgbẹ̀ ẹmu lọ́kùnkúndùn ibi ń pàwọn láàrin ìlú kó lè ṣe mọ́ fi àjà àwọn aráàlú kí lẹ̀ ṣèbáwọ̀ lẹ̀ ṣèjọba lé lórí nítorí náà fẹ́ tẹ́tí ẹ bá wọn sọ̀rọ̀ ẹ àdírẹ́sì wọn dáadáa tẹ́ bá ti lè ṣe gbogbo yẹn tọ́tọ́ pé ẹ mọ̀ àwọn pọ̀nlé àwọn èèyàn lọ́wọ́ àwọn ọlọ́pàá kan mọ̀ pa àwọn èèyàn ni ẹ jẹ́ pé Nàìjíríà náà ń kálukú lọ rẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ ṣe máa pa àwọn èèyàn ẹ̀mí tẹ́lẹ̀ dátẹ́ ń gbà ṣe bọ́ọ̀lù ṣe ní ká máa lòlẹ̀ ayé nìyẹn ìfẹ́ lọ́lọ́run fi kó wa jọ ìfẹ́ lọ́lọ́run fi dá ayé tí ó bá sí ìfẹ́ ọlọ́run ní ìfẹ́ lọ́lọ́run fi kó wa jọ kò dẹ̀ sí ìfẹ́ ilẹ̀ Yorùbá ìtòyẹ̀ lọ́tẹ̀ fi pọ̀ àbòsí pọ̀ gbogbo olùtọ́jú mọ́lẹ̀ ti sábòsí náà bá ti ń sọ̀tẹ̀ ọlọ́run ní ó ṣàdùnwá níbi rẹ̀ ọlọ́run ní ó ṣàdùnwá nílẹ̀ ọ̀tẹ̀ ti pọ̀ jù nífẹ̀ẹ́ ara wa táwùsá tẹ́nìkan tó Yorùbá kan bá Haúsá jà táwùsá ẹgbẹ́ bàbá mẹ́ kò ní wò bóyá òun jẹ́ ọmọ ẹ̀yẹ àmọ́ tó bá ti jọ pé èdè kankan náà máa jọ sọ ó ń jà lọ ni kò fẹ́ mú nǹkan tó ṣẹlẹ̀ kò fẹ́ mú bóyá Haúsá yẹn ló jẹ̀bi ó ń jà lọ ni bọ̀ àwa Yorùbá kọ́ kò rí ọmọ ẹ kò rí elédè rẹ báyìí tó ti fẹ́ pa tó ti fẹ́ ba ayé ẹ̀jẹ̀ báyìí wà á gbẹ̀gbẹ́ ìmọ̀ àṣẹ kúrò ọ̀tẹ̀ ti pọ̀ jù àbòsí káyẹn tó lọ sókè ká fà wálẹ̀ ká fọ ọ̀rọ̀ ẹnu bàjẹ́ káyẹn tó lọ sókè báyìí ká fà wálẹ̀ ká mọ bí ó ṣe wálẹ̀ ká máa dìtẹ́ rẹ̀ gbogbo nǹkan tẹ́ láìkì nìyẹn tẹ́rẹ tó ń da fún báyìí kẹ́ mú ọ̀rọ̀ ẹnu kẹ́ fi ba yẹ̀jẹ̀ kẹ́ fà wálẹ̀ gbogbo nǹkan tẹ́ láìkì nìyẹn kẹ́ dìtẹ̀ àbòsí tẹ̀mbẹ̀lẹ̀kún gbẹ̀lúpọ̀ lẹ́ Yorùbá kẹ́ wọ́n fẹ́nu pẹ̀gàn yàn ó pọ̀ fún ilẹ̀ Yorùbá gan tẹ́bàdẹ́ lọ stop gbogbo wa ẹ̀ ilẹ̀ Yorùbá mo mi rí fún wa gidi gan ni torí gbogbo ìlú tó bá dé sàbòsí Ọlọ́run nífẹ̀ẹ́ sí lẹ́yìn ká ṣe ara lóṣòwò ká ṣe ara lọ́kàn àwọn aláma jà fún ráìtì wa àwọn kí ní ìwọ̀n sọ pé àwọn òní máa ṣe wá bọ́ ṣe ń ṣe wá tá bá ti gbọ́ àárín èdè ni wọ́n dọ̀lá mẹ́wàá wọ́n mọ̀ ìyàn wá jẹ mi ò ní sọ jù báyẹn lọ tèmi ni mo fẹ́ ra ń sọ lónìí ní ilẹ̀ Yorùbá gbé wa àní dààmú gbogbo nǹkan tá à ń fẹ́ Ọlọ́run jẹ́ òtó wa lọ́wọ́. Assalamu alaikum.